ẹ̀yin èèyàn mi ọjọ́ ìní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Happy birthday to Prince Rakim. Prince Ayọ̀mídé Ayọ̀mídé la 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 Ayọ̀mídé lo 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 Ayọ̀mídé. This is God design, forever you be mine baby. Mo relate má ti da gbogbo ògbóró rú ẹkúkú mọ́ mi sí aláṣejù nínú. I am so happy. Congratulations to Queen Mother. Prissy Koko ọmọ ẹni Ọlọ́run àti ọ̀kànlá Juma Jukes. Congratulations. Happy birthday again to Prince Rakim. Ọlọ́run máa tẹ̀ sí àní fojú sunkún ẹ̀ àti mo bẹ̀rẹ̀ àní mọ̀gbẹ̀yìn ẹ̀ pẹ̀lú gọlọ́ sórí ibi gíga láyé ẹ̀kọ́ gbogbo omi tá a sọ pé àwọn òbí ẹ̀ dé wàá débẹ̀ wàá tún jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àṣẹ ìdùnnú ipò ò ní pa ẹ́ tábà ẹnikẹ́ni tó wà nù kọ̀rọ̀ tó ń ta fà sínú mọ̀lẹ́ Ọlọ́run máa ṣe kí ni ó máa pa gbogbo wọn rẹ́ ti létí ìran ni tábà ẹnikẹ́ni tó lọ ń fọ́tò ẹ̀ tó ti jáde ìsìn tó fẹ́ lọ fi ṣàbúrú aburú yẹn máa padà sórí ọmọ wọn ni pẹ̀lú òkú ọ̀nà kò sí nǹkan bí covered with the blood of Jesus kò sí nǹkan tó máa ṣe ipa yóò ní ká ẹ. I am so happy today. I am so happy like ẹ wo ẹ jẹ́ àní sùúrù ṣe rí gbogbo ọ̀sẹ̀ yìí o àwa la ní o Rakim is one. Rakim is officially one. Ẹ jọ so kí kẹ́kẹ́ kó ṣe kí ni kó pamọ́ yín lẹ́nu. This is not the time for distraction. Torí wọ́n rí bọ̀dọ̀ òṣì kan ẹ̀yin àgbàyà atọ́kú máa kó amọ̀nà ọ̀run máa lọ tó jẹ́ pé àti jẹ ebi páyín lọ́dọ̀ Solape ni ẹ̀yin àgbà òfò àgbàjà tí ìjà tí àgbáyín tí ò tó lé àgbáyín tí ò dálẹ̀ tó yẹ kẹ́ ẹ rí Solape báyìí kẹ́ ẹ máa bá sòótọ́ ọ̀rọ̀ torí pé ẹ̀rù ẹ̀ báyìí náà ni ẹ fẹ́ kó ṣépè fún yín. That is why you guys will reckon with something that is very very bad. That's why you guys will reckon with something that is very 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 bad. Kí ni ṣe Solape tó jẹ́ pé òkè tẹ́ bá sọ pé òkè ó sin Solape jẹ ni wípé ká mọ̀ sí Solape jẹ ni àwọn ìyá àwọn èèyàn tí Solape máa ń gbé wá tó máa ń fún lẹ́gbẹ̀ẹ́ yẹn nǹkan ṣé mọ́nímọ̀ sọ ó dárúkọ Solape rí ṣèbí ọjà ẹ̀ ló ń tà kò sọ̀rọ̀ Solape rí ìyá mọ́nímọ̀ tó gbé wá ń kọ́ ìyá àwọn èèyàn tó máa ń kó kiri yẹn ń kọ́ torí ẹ̀ ní sọ̀rọ̀ ọlọ́pọlọ ẹ kò máa dàgbà ní ẹ ní rírú òrù ẹ ní rírú òrì ṣe èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ torí pé Solape máa bínú torí àìdóhùn dàsá ó sì bí ta ló sọ kókó fògo tiẹ̀ wọlé ẹjọ́ ta ló ránṣẹ́ ó sọ yí ìgbésí ayé ò sọ di footmat àwọn èèyàn wá ń kẹsẹ̀ sí wọn wá fi inú ìsàlẹ̀ bàtà ìwọ náà ló wá ń kẹ́ ó ṣe dìde kúrò lẹ́ kó yé róòlù ẹ̀rọ pọ̀ mọ́. Why can't you stand up from ibi tó kó rẹ̀ sí? No be you drag your ògo ó fi ògo ẹ̀ wọlẹ̀ níwájú àwọn èèyàn. Any something that happen now na Iyabo Ojo. No be you dey talk am. If you have not reduced your standard to that level, will anybody say it? Àbí ògògò tó kú sí báyìí mo mọ̀ pé by then wọ́n á bẹ̀rẹ̀ show wà ní Iyabo Ojo ló pa. I swear down nǹkan tó máa sọ nìyẹn. Wà ní Iyabo Ojo ló fún ní cancer. Ìwọ tó lọ́pọlọ tó lórí tó ń rò tí ayé ẹ̀ ò ta sánsán ẹ wá jókòó síbẹ̀ yẹn ẹ̀yin àgbo òfò àgbo òṣì ẹ wà lè bá sọ òdodo ọ̀rọ̀ tó ní bẹ́rù ń bá yẹn wọ́n ìṣọ́lá pé tẹ́lẹ̀ call it out ṣé ó máa fún yín lára owó tó ń pè òun ni kò ní fún yín àwọn kan tó fún bọ́ báwo láyé wọn ṣe rí sáyé wọn da sọ́ta tọ́sán ni kò láti gan-an tó torí owó wá kí ìyẹn wo ìgbésí ayé láti tó dàbí bọ̀bọ̀ tó ń fọ mọ́tò láti tó ń dáṣọ sí lọ́rùn how many years ni láti ti wà bẹ́ẹ̀ ẹ wò pé sí ayé ẹ̀ wọ́n sì ń lẹ stone mọ̀ bú mọ́ agbádẹ́ ẹ̀ ni kí ni láti ní lọ́jọ́ tèmi kò sí tábà sọ pé ẹ̀yin tí ò rí tí ò mọ̀ yìí ẹ máa àṣà tí ò da ìwà ọ̀bùn ìwà rádaràda ẹ máa pọ́nlé ẹ ní call a spade ẹ burú ẹ̀yin èèyàn ẹ burú ẹ ní call a spade torí àtẹnujẹ kò dẹ̀ ní fún yín lówó gbogbo ẹ̀yin tẹ̀sí wọn kẹlẹ̀ rí nǹkan gbà ẹ̀rí dàbí náà aláyé bàjẹ́ dàbí náà ò nílé dádì ẹ̀ ò nílé wọ́n ní tó bá dé Nàìjíríà èyí adé sẹ́jẹ̀ èyí rẹ̀ṣẹ̀ ibẹ̀ ló máa sùn mọ́jú ayé ti bàjẹ́ Adébímpẹ́ tó sùn bẹ̀rọ̀jú lọ́jọ́ kìíní àná ibi olówó lọ́jọ́ tèmi ẹ máa ṣe ìròyìn ẹ máa ṣòro ìròyìn ẹ̀yìn alátẹnujẹ
ẹ̀yin tí ò dáa fún ẹ̀yin ṣe lè rí yàn gidi tó dáa fún ní ayé gbogbo àwọn èèyàn tí Sọlápé mọ̀ tó ń lówó jùlọ tó jẹ́ ṣàwáwú ẹ̀ kí ló dé tí gbogbo wọn padà lẹ́yìn ẹ̀ you don't understand ni gbogbo wọn ti rí pé kòròfo lélẹ̀ ìkòkò nǹkan kan kò ta sọ́sọ́ fún mọ́ that's why everybody left her ẹ̀yin paruparu torí ebi ló ń pa yín tẹ́ fi dọ́dọ̀ Lizzy torí ẹ lè rí èèyàn tó lówó ju Lizzy lọ tó ń bá Lizzy ṣe pẹ̀lú level of kínní wọ́n máa wò pé nonsense ló ń ṣe online náà ó ní ọkọ ó gbélé ọkọ ó dúró sílé ọkọ ó fìfẹ́ hàn sọ́kọ ìwọ́dọ̀ ẹ̀ lórí ọjọ́ kan ò ń gbá ojoojúmọ́ ló ń sunkún online wọ́n gbẹ́pọ̀n bọ̀dà láti jáde bọ̀dà láti tó ti fẹ́yàwó ẹlẹ́ẹ̀kẹrin kò sí eléyìí tó dáa kì í ṣe pé ó fẹ́ fẹ́ ẹ náà o tí ó bá ṣe pé ó yí mọ́ lọ́wọ́ ni kò ní intention àti fẹ́ ṣe ìbọn ìṣẹ̀ jáde a máa máa rán ẹ létí pé ọkọ yẹn sọ pé kí Fọlá tọ́jú òbò ẹ̀ ó mọ reason tó ń fi wá sọ́dọ̀ ẹ̀ kò ní intention àti fẹ́ he is not happy in that house ó kàn mọ tí kiri tó bá ti fún lóúnjẹ ìṣòro ẹ̀ tán torí kò fẹ́ fowó ṣiṣẹ́ that's why he allow you to be doing orí burúkú tó ń ṣe what I order versus what I got ọjà tẹ́mù and Latino zaibo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ayé máa búrú tó ń bá fi ẹ́ lẹ̀ torí o ti bá yá rẹ jẹ́ o ti bá yé máa yẹn náà jẹ́ that is it he doesn't love you o ti mọ̀ for 20 years o ti fọ́bẹ̀rẹ̀ mẹ́ta kù ní gbogbo ìgbà tó mọ̀ kò dẹ̀ fẹ́ wọ̀ he doesn't have the intention of marrying you naturally Lati doesn't want women that will control him tẹ́ bá lọ wo history àwọn obìnrin tó ti fẹ́ òun ni provider ìgbà tí ò sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ̀ ló sá wá sọ́dọ̀ ẹ̀ kì í ṣe pé he knows you for something you are a bragging woman tọ́wọ́ ò lè kà that is why he avoided you and marry Fọlá tọkọ ẹ̀ kú tó ti lọ́kọ tó ti bímọ ó pay láti kó fẹ́ Fọlá ju kó fẹ́ wọ̀ lọ that's why he marry àwọn èèyàn onímọ̀ọ́mọ́ he want to be the man in the house to provide to secure to protect to do everything in the house. He doesn't want a woman like you that will be controlling you. That is why he is not active now. Ó rí pé tó bá ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ báyìí, ó máa rìn lọ ní ó dòru kó tó dé. Ó wà ní relationship yẹn bí aláìsí ni. You know everything we're talking about now. Sọlápé alágọ̀nà. Ọkọ yẹn wà ní relationship yẹn bí aláìsí ni. His intention was obìnrin tó fẹ́ para ẹ̀ lémi lórí ẹjẹ́ àkókò ẹjẹ́ àjà lọ́bẹ̀ lọ ká gba nǹkan tá a fẹ́ gbà ká kúrò bẹ̀. You see the way he was talking to his wife on the phone. Tìbí ìwọ ló manipulate gbogbo ẹ̀ just because you want the man to stay with you because it's so obvious that tí yóò bá ṣe pé orí burúkú tó ń ṣe this man will have left ta ló ráyè òṣì á ti lọ ohun ó tètè so mọ́lẹ̀ ó lọ ṣe legal marriage ló ń pariwo kiri his legal marriage ìwọ àtọkùnrin he is no more staying in the house he will leave he will come back ọjọ́ tó bá ti wù ú ló máa wálé don't you think we are seeing all these things? Tó bá máa wálé àti yóò kẹ́rí is that an happy marriage? Ìyá máa jókòó sórí social media wọ́n máa wo ìgbésí ayé Ìyábọ̀ Òjó àwọn ẹgbẹ́ ẹ̀ ńkọ́ ọmọ inú ẹ̀ ńkọ́ lé ọmọ inú ẹ̀ máa ní Júmọ̀ àti Priscilla ìwọ̀n ń jíṣò wọ́n sọ ẹ̀jẹ̀ amúramáròde sínú ilé ó sọ kónù ó sọ láìfọ ẹnu ó sọ sẹ́nu ó sọ gbogbo ẹnu ó wá ń gbá àwọn èèyàn òun talẹ̀ òòṣà fún wọn òun lẹ́yìn pípọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ gbádùn yìí kíkà mọ̀ ẹ máa gbọ́ sọkúsọ èyí sọkúsọ lẹ́nu ẹyẹ kíkà mọ̀ lọ bẹ Sọlápé kò ní dá fún Sọlápé ibi tó kò tẹ̀ ní dá fún bọ̀dà Láti gan àti Sọlápé àtàlíwò àti bọ̀dà Láti ṣé ẹ̀ cross fork Sọlápé ni because I don't even understand Àlíwò gbé Sọlápé sórí níbi gbọ́ Ọlọ́run rẹ̀ ṣé ló ń tẹ̀ tó ń tẹ fálá rẹ̀ tó ń tẹ̀ gbé ìmọ̀ nǹkan tó ń tẹ̀ yà God ṣé ẹjọ́ ń cross ẹ̀ ń ṣe tírísàmù ní Àlíwò bọ̀dà Láti àti Sọlápé wọ́n ní kọ́ ló kíkà mọ̀lọ́ kò ní dá fún Sọlápé kò ní dá fún bọ̀dà Láti sẹ́lẹ̀ ẹ̀kọ́ sí ta ló fẹ́ bẹ̀ kí ló fẹ́ bẹ̀ kó lọ kú kó lọ pokùnso nǹkan tó tún wá sọ́wọ́n sí báyìí ṣé o gbọ́ Sọlápé pẹ̀lẹ́pẹ̀ tó ṣẹ́ tíkẹ́ẹ̀tì kà mọ́ ó ti fẹ́ẹ̀ sold out o díẹ̀ ló kú o gbogbo orí burúkú tó ṣe gbogbo ìyà gbogbo ọ̀sìn tó ṣe pé fọ̀bọ̀ lọ́mọ tíkẹ́ẹ̀tì kà mọ́ is almost sold out so kí wá ni kí ni wọ́n fẹ́ bẹ̀bẹ̀ fún Sọlápé táyé ò ta sọ́sọ́ àwọn tó ralẹ̀ gan ló ń wọ lọ́tún ló ń wọ lọ́sì fún refund àwọn tó ralẹ̀ ló ń wọ lọ́tún ló ń wọ lọ́sì fún refund ó lè ó ti mú yẹn ó ti ta tó ti gbá wọn ó ti gbé mi ìwà eléyìí tó ta kí ló dé tí ò sùn lé lórí ẹ̀ wọ́n pa etí òkun fún yín ibi ìrà fún yín létí òkun ó ní ká wá máa ṣe Thanksgiving
ayé yín ti bàjẹ́ tí ì rí nǹkan kan just like this prophetess said ṣé ìyẹn prophetess lọ́wọ́ kọ́ sọ̀rọ̀ kú sọ lánàá ṣé sì orí yín ti wá padà sí normal àbí another prophetess ni. ó ní kí ló dé tí yèyé mẹ́sìn apanimayọ̀dà kí ló dé tó jẹ́ pé ó keep láti máa drag Ìyábọ̀ Òjó into the pile of Tèmítọ́pẹ́ orí ẹ̀ ò pé ni Ìyábọ̀ ló tún pa Tèmítọ́pẹ́ báwo ni Ìyábọ̀ ṣe fẹ́ pa Tèmítọ́pẹ́ kí náà jọ ń fàpọ̀ kí náà jọ ń dàpọ̀ kí ló kan oníkálukú sóníkálukú ṣé wọ́n tẹ̀ kí í ṣe nígbà tó wà ní ayé ní prime Tèmítọ́pẹ́ nǹkan. I have not even seen a movie that she did with Ìyábọ̀ Òjó maybe I don't know gbogbo wọn nu kinní yẹn nínú movie industry àfẹ̀yìntẹ́ ìbá mọ movie industry dáadáa gbogbo wọn ló ní kakọ́s àwọn ọmọ Ìbàdàn yẹn àwọn ọmọ Ìbàdàn ìyàwó Sanyẹ̀rì àwọn Kamilu Kompo wọn ní kakọ́s àwọn Ìyábọ̀ Fúnkẹ́ Tóyìn wọn ní kakọ́s oríṣiríṣi kakọ́s ló wà nínú movie industry torí ẹ̀ lẹ́sẹ̀ máa rí pé group kan tó bá fẹ́ ṣe bí wọ́n máa ń ṣe papọ̀ ni àwọn ọmọ Ẹ̀gbá wọn ní kákọ́ọ̀sì tiwọn náà mi ò sọ pé wọn kì í mú lára wọn tó bá ń bára wọn ṣe o I'm not saying that bó oníkálukú ló ní kákọ́ọ̀sì irú àwọn Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà yẹn náà òun náà máa ní kákọ́ọ̀sì tiẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe rí ni ó dàbí friendship nílé ayé wàá rí àwọn friends kan ìwọ náà ní àwọn ọ̀rẹ́ tiẹ̀ náà àbí ẹgbẹ́ àwọn kan máa ní ẹgbẹ́ tiwọn àwọn kan máa ní ẹgbẹ́ tiwọn àwọn kan máa ní ṣé group lè máa ń pè Nàìjíríà lọ́pọ̀ ẹgbẹ́ wa wá join ẹgbẹ́ wa ẹgbẹ́ ọlọ́mọ kìíní kan ẹ ṣáà máa ń pọ̀ oríṣiríṣi so irú àwọn Tèmítọ́pẹ́ yẹn òun náà ní kakọ́ọ̀sì àti pé ṣé ẹgbẹ́ ni Tèmítọ́pẹ́ àti Queen Mother ni tó fi wá jẹ́ pé Queen Mother àti ẹ̀ máa ṣe ẹ wo Queen Mother ẹ wo àwọn sàwáwú ẹ̀ they are in the same age range so kí ni Queen Mother wá fẹ́ pa Tèmítọ́pẹ́ fún because I don't understand is that not ara àsọkùsọ tá wọn sọ fún yín pé Solape máa ń sọ ni àwọn ọ̀rọ̀ àsọ jáàmù àwọn ọ̀rọ̀ tí ò mọ̀ ọpọlọ wá tó bá yá wọn máa sọ pé nǹkan tó bá ṣẹlẹ̀ ní Nàìjíríà Solape ló fà ó máa bínú ìwọ ló fà á náà torí ìwọ ló máa ń rí gbogbo ẹ̀ kò sí nǹkan tó òkú ògógó èsì báyìí ó sì ń bọ̀ wá ṣe content lórí tó bá dẹ̀ máa ṣe content wá sọ pé Ìyábọ̀ ni ìwọ tó lọ́pọlọ gbogbo èèyàn ló wá explain ìgbésí ayé Tèmítọ́pẹ́ àyíkọ́ tó go through wàá sọ pé tí ń dùn ẹ̀ gbogbo gbà yẹn àbí wọ́n dárúkọ Ìyábọ̀ àmọ́ sọ pé there was a time Ìyábọ̀ came tí ò bá ṣe pé hospital gbogbo wọn ló dẹ̀ lọ hospital àǹtí Folúkẹ́ Dáramọ́lá lọ sí hospital Ìyábọ̀ lọ sí hospital àtàwọn bẹ́ẹ̀ lọ wọ́n lọ sí hospital láti lọ kí ìgbà tó ṣe breast kìíní ẹ̀ tó gbogbo gbà yẹn tó ní cancer nígbà yẹn ni ó ti ṣe díẹ̀ o bọ́ọ̀lì ayé àmọ́ pé gbogbo èèyàn ló wá depressed tó wò bá wọlé bó ṣe yẹ kó wọlé people are always depressed àwọn èèyàn sọ pé depression ló pa ń ronú ni iṣẹ́ ò wá mọ́ bíi ti tẹ́lẹ̀ ó tún ti lọ fẹ́ olùṣọ́ àti pé kò lè wá máa ṣe àwọn sin tó máa ń ṣe tẹ́lẹ̀ and the family of the olùṣọ́ and back and forth with marriage kìíní gbogbo ẹ̀ all together ó tó kó kéèyàn kú náà kò easy being a celebrity kò easy I swear to God kò easy o irú àwọn Solape tó ń jalè àwọn ọmọ yẹn ò jalè irú àwọn Tèmítọ́pẹ́ wọn ò mọ̀lẹ́mọ̀lẹ́ wọn ò lọ máa talẹ̀ ìjọba fáwọn èèyàn wọn lè máa lu gbájú ẹ̀ fáwọn èèyàn àwọn Solape ló ń lu gbájú ẹ̀ tó sì fi stay relevant yàtọ̀ sí yẹn kí ni ó ní ṣé ó ṣe fíìmù kò ṣe fíìmù gbogbo aṣọ tó ń tà náà ra yìí ṣèbó nǹkan ló ń lu gbàǹjo everyday ló ń ṣe discount ló ń ṣe sales àbí ta ló fẹ́ ra aṣọ ìpè lọ́wọ́ èèyàn I don't understand tó jẹ́ pé ojoojúmọ́ Solape máa kígbe Ìyábọ̀ ni o òun bí ìyìn òkú Ọ̀ṣọ́bà lé Ìyábọ̀ lórí because I don't even bring evidence sórí at this point if you no get evidence lọ kú Solape tó o bá ti ní evidence go and buy yourself tó bá mọ̀ pé o ṣú ọ̀fun ẹ̀ dáadáa ìwọ lọ mú evidence wá. Only she has in essence whether Ìyábọ̀ Òjó was responsible for Tope Ọ̀ṣọ́bà taking drugs or whether there is any proven connection between Ìyábọ̀ and the circumstances surrounding Tope's life. Ẹ jọ̀ọ́ ṣé èyí àná láti mọ̀ pé inú industry yẹn wọ́n gbé ọmọ ọlọ́jà ni wọ́n ṣé Solape ò fara ẹ̀ kì í ṣe ọmọ ọlọ́jà ṣé ibo ló ti rówó Solape ṣé ìwọ gan fara ẹ̀ gan kì í ṣe ọmọ ọlọ́jà ni ẹ má yẹ kẹ́rìbọ̀dì máa bóbó yín all of them they are ọmọ ọlọ́jà bẹ́ẹ̀ ni Solape káàsì ló ṣe ń kọra mọ́ everybody
all of them in that skinny, they are all ọmọ ọlọ́jà. Most of them, kì í ṣe all of them, ọjà lẹ́nu mi ń gbé. Tọmọdé bá ń sniff tó ń sniff, ṣó ní kan nu wọn tí ó kẹ́. Ṣé ẹ̀rọ ojú lásán náà fi ń ṣe fíìmù ni? Ẹ̀rí sí ìtọ́ máa ń ṣe. Wèrè náà fi ń wo wèrè. Mo ń sọ fún yín, ó gbọ́dọ̀ ní, ọkọ̀ yẹn gbọ́dọ̀ lé títí báyìí kó tó sọ pé fẹ́ lọ́jọ́ ìyàwó tó ṣe. Ẹ mẹ́jọ kan tọ́ yín o. Ọkọ̀ yẹn gbọ́dọ̀ lé báyìí kó tó sọ pé fẹ́ lọ́jọ́ ìyàwó tó ṣe fíìmù ni. Ojú lásán kan náà fi ń ṣe fíìmù. Ojú lásán kan náà fi. Ẹ̀rí àwọn tó ń kọrin lásán, àwọn yẹn ò ṣe scene by scene, orin lásán náà ń kọ. Ẹ̀rí adúrú igbó tí Puff Daddy Wizzy tó máa ń gbé dání. Bí Wizzy ṣe kúrú tó yẹ, igbó tó wà lọ́wọ́ ẹ̀ ó ga jù lọ. Ẹ wo igbó Burna Boy, ẹ wo ti Davido, ẹ wo ti Naira Marley, ẹ wo ìyẹn alága wọn ni chairman ọ̀gá pátápátá. Ojú lásán kan náà fi ń ṣerú kinní yẹn náà. Táwọn ọkọ̀ odidi movie tó jẹ́ pé ẹ máa wà location for like a week. Ẹ ṣáà máa ṣe tún sí nǹkan ṣe, ẹ máa tún sí nǹkan ṣe, ẹ máa tún sí. Ojú lásán kọ̀, wàá script sórí, wàá ṣe gbogbo ẹ̀, o gbọ́dọ̀ ṣe sí ìyẹn dáadáa, o gbọ́dọ̀ kára mọ́ dáadáa, o gbọ́dọ̀ kì í ṣe nǹkan kékeré. Kì í ṣojú lásán, they need something kó ta ojú. Ṣé president gan òkè ń pọ́ ni? President gan máa ń pọ́, olùṣọ́ gan máa ń pọ́, kò séyàn tí òkè ń pọ́. Tó bá mọ̀ pé ó fẹ́ wà níbi tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú a lot of people, ó gbọ́dọ̀ máa pọ́. Àbí Ṣọlá pé bó ṣe ń ṣe show yẹn, ẹ rò pé ojú lásán ló fi ń ṣe 6 hours 8 hours show on one sitting. 6 hours 8 hours shows on one sitting. Ìwọ bọ́mọ wí lásán gan kò sọ̀rọ̀ tún mi ọ̀pọ̀ tí wọ́n máa pẹ́. Eléyìí tí mo ṣe show gan tí mo ṣe mọ bó ṣe máa rẹ̀yàn tó. Ìgbà mi máa sọ pé àbí kò fẹ́ dáa fún show ni màá ra kúrò mẹ́. Kò easy. Táwọn sọ pé Ṣọlá pé wọ́n á jókòó, kí ló lè fún yàn ní energy wípé èèyàn máa jókòó 8 hours. Gbogbo àwọn tó mọ̀mọ́ tó ń blog, ṣé mọ̀mọ́ ti blog 8 hours rè tó dẹ̀ ń sọ fún wa pé I can go throughout the whole day. Rí pé ó máa ń súnmú 247 ni. Notice àwọn tó jẹ́ pé imú wọn máa wà rọ̀ ni, tó máa ń súnmú, tẹ bá ti rí wọn, tó máa súnmú. Kíní ni ọjà ni wọ́n pọ̀jù nǹkan míì lọ. Tí Ṣọlá pé máa jà, tó máa kọ́ra, tó máa ṣe show. Ìgbà míì wàásù wàá bá lórí live wa ní ẹ rò pé ojú lásán ni, ẹ rò pé júùsì ló ń mu. Kíní ni wọ́n gbé ọmọ ọlọ́jà ní Ṣọlá pé ẹgbẹ̀gbẹ̀. Wọ́n fà sí ọpọlọ ni. Irú àwa yìí kí láwa fẹ́ mu? Èmi mélòó lára mi? How many hours lèmi lè ṣe? Tí wọ́n ṣe 1 hour báyìí bá ti kúrò bẹ́ẹ̀ ó dọjọ́ kejì. Ó dọjọ́ kejì nìyẹn máa ní èmi kọ́ lẹ máa pa 1 hour show kó máa rojọ́ for 1 hour lásán. Ṣọlá pa wá jókòó 8 hours. Òun náà sọ pé yọ̀kọ̀ kí ni ọmọbìnrin yẹn fà? Ṣé wọ́n fà tó ẹni Ṣọlá pé ìwọ kọ́ ni king wọn ni tó máa dà sórí tébù báyìí bíi white powder báyìí tó máa fi mú snuff ẹ̀sán? Kò sí iṣẹ́ tó fẹ́ ṣe tí ò ní lè ṣe. Kò sí iṣẹ́ àbáwọn tó ń live stream yẹn tó máa ṣe live streaming tó lè kúrò ń bẹ̀. Kò sí iṣẹ́ tó fẹ́ ṣe tó ò ní lè ṣe. Ẹ gbàgbé. When according to the prophet, the fact that Lizzy and Iyabo are involved in a personal dispute does not mean Lizzy should begin attaching Iyabo's name to every unfortunate event or making serious allegations without clear evidence. Ṣé bí nǹkan tá à ń sọ ni? If you say Iyabo ló pa Mohbad, give us evidence. Because ṣe reason tó jẹ́ pé ẹ̀ tí fi rí ikú tó pa Mohbad, òun ní ò tí ì jọ ni. All of you, òun ní ò tí ì jọ ni. Ní apá Ṣọlá pé Iyabo ló wọlé lọ tó lọ pa Mohbad. Lọ́dọ̀ bàbá Mohbad, àlè ló lọ pa Mohbad mọ́lé níwájú ìyàwó ẹ̀ àlè Wùmí. Ní ọ̀dọ̀ very dark man, Wùmí ló pa Mohbad. Kí wá ní gangan gbogbo yín ẹ mú evidence yín wá. Nǹkan tí ọ̀rọ̀ yín ò fi jọ nìyẹn no justice for Mohbad. You guys don't have evidence to back up all the claim that you are crying. Iyabo ni o. If anything happen, Lizzy will look for a way to twist it with Iyabo. O lọ sínú Ìdúmọ̀tà, o lọ ṣe fake transfer, o ṣe reverse transfer fún wọn. Ṣé Iyabo ọmọ kò máa ń borí lọ inú Ìdúmọ̀tà? Báwo ló ṣe fẹ́ mú? Ṣé ó tẹ̀lé ẹ débẹ̀ ni? Ó bá mú ẹ sílẹ̀, wọ́n yaṣọ mọ́ ẹ lára, wọ́n dàbẹ̀ tí ò sí ẹ lórí. Báwo kí ló kan Iyabo pẹ̀lú gbogbo yẹn? How will they know that na you?
àìmọye èèyàn tó máa ń borí tó lọ lódùmọ̀tà ìwọ kọ́ ló máa kọ́kọ́ lọ tó ń borí bò ìwọ ló ṣe fake transfer tó ń borí tó ṣe fake transfer tó ń yaṣọ mọ́ ẹ lára tó bá yẹ kí wọ́n ju ẹ̀ fọ́nrán mọ́ọ̀bù yẹn wọ́n á lù ẹ̀ bí kò kú ni ó lè náà ń pè yẹn nǹkan tó ṣe tó tún accuse Ìyábọ̀ Òjó ọ̀dún ọjọ́ tó lọ ṣe ókè ká tẹ̀yọ́ ti dùnmọ̀tà kúrò ọjọ́ tó lọ sí Canada tó tún níbi tó ò lè sọ visa fee ibi táyé ẹ̀ bàjẹ́ dé jìbìtì ti wọ̀ ẹ́ lára ó tún fi ike oníke ṣe visa fee fún ara ẹ̀ ṣé Ìyábọ̀ ló mú ẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àbí immigration ṣé Ìyábọ̀ ló mú ẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ àbí immigration ẹ ṣe rí ẹgbẹ́ àmà ńlá dáadáa gbogbo nǹkan ìwọ náà ló jí mọ́tò àbí Ìyábọ̀ ló ó wà mẹ́gbàá tó lọ jí mọ́tò tó ń jí mọ́tò gbé òun talẹ̀ ò ṣàfáwọn èèyàn àwọn èèyàn fẹ́ refund o ò rí refund fún wọn àbí Ìyábọ̀ ló tún talẹ̀ fún wọn. This woman is just mentally unstable. That is just it. If you have any evidence, torí pé ẹ ti ní issue, ìyẹn pé kó máa attack, ó tún attack Priscilla tí ò bẹ sọ̀rọ̀ rí, tí ò ṣe nǹkan kan rí. Ó attack Juma Jukes tí ò kì í ṣọmọ Nàìjíríà, ojoojúmọ́ ló ń gbé ọ̀tá ẹ̀ ṣe pé. Ṣé kìí ṣe orí burúkú nìyẹn orí wàá dẹ̀ máa sọ pé anybody tó ò bá lọ fún Adabi tó bá kọ́kọ́ lọ fún Juma àbí Jukes dẹni tí ò mọ̀ ẹ́ rí ọmọ Tanzania tí ò mọ̀ kó exist kí ló dé tó ń ṣépè fún tó ń sọ pé wọ́n máa fòkú ọ̀tẹ̀ ẹ̀ ránṣẹ́ sí yẹ Ṣọlá pé torí pé òun bá Ìyábọ̀ jà gbogbo àwọn colleagues tó bá ti rí pẹ̀lú Ìyábọ̀ kan ló máa ń búlì torí pé òun bá Ìyábọ̀ jà ṣé orí burúkú kọ́ ló ń pè yẹn ni ẹ̀yin èèyàn ṣé orí burúkú kọ́ ló ń pè yẹn ni that is it ṣé Juma wàá gbé Àdàbí wa mọ́ nítorí Àdàbí yẹn tó fi máa gbé ẹ ṣánlẹ̀ Àdàbí tó gbé wá tó dẹ̀ ń parọ́ mọ́ odidi ọmọ Tanzania tó ń ṣépè pé ọ̀tá ẹ̀ máa kú ọmọ tí ò wá fún ẹ rí tí ò forúkọ ẹ rí Priscilla ò wá fún ẹ rí àbí Prince Hakeem tọ́ṣẹ́bì tí ò mọ̀ ẹ rí ìgbà tí ìjà ìwọ àti Ìyábọ̀ ti bẹ̀rẹ̀ bí èrò pé Juma kan ti mọ Priscilla gbogbo ìgbà yẹn I don't even think so òun lòún ṣépè fọmọ ọlọ́mọ sí torí pé inú bí ẹ pé ó lọ fẹ́ ọmọ Ìyábọ̀ for everything tó bá ṣẹlẹ̀ why are you always involving Ìyábọ̀'s name without an evidence torí pé ẹ̀yin méjèèjì ti jà o ò lè expect kí òun náà máa ní àwọn èèyàn tiẹ̀ ìwọ náà máa ní àwọn èèyàn tiẹ̀ ọjọ́ wo ló ti rí àwọn èèyàn pé bọ̀dà tó ń gbé àwọn èèyàn tiẹ̀ ṣépè rí àfẹ́lẹ́ tó bá kọjá àyà ara wọn nínú wọn àfẹ́lẹ́ tó bá kọjá àyà torí ẹ̀ kì í ṣe kí wọ́n kọjá àyà ara yín bọ̀ ìwọ gangan náà ń dàbò ìwọ dẹ̀rẹ́ òfojú lásán ṣe o máa ń pọ́ Lizzy o máa ń pọ́ ojú lásán kọ́nà fi ń ṣe fídíò ẹ try kẹtẹ record fídíò 10 minutes kẹwo bọ́ọ̀fù ṣe máa parí kéèyàn wá jókòó láìfù 8 hours kó máa sọ pé òun analyse at the end of the day kò lórí kò ní irú kò sí evidence kò sí proof a kàn máa rojọ́ torí monetization just imagine ṣé ìyẹn ló gbó lára àwa gan dáa ń ṣe social media gan a lè máa rojọ́ bẹ́ẹ̀ yẹn for 8 hours lórí live ta ló ṣe content 8 hours rí lórí live ẹ̀dẹ̀ sọ pé òun ò mú gbó Lizzy ò ní ìdá ti sọ fún wa òun fa white powder gbàgbé ojú lásán kọ́ ni o only she advised Lizzy to be more careful with the videos she released and to focus on making statements that are sensible oyin pé ma wọ́n ní kó o mú nǹkan tó mọ́pọlọ wá jáde pé o sọ̀rọ̀ doesn't mean that gbogbo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ ó mọ́pọlọ wá pé o manipulate mú evidence mú proof kó dẹ̀ mú nǹkan tó mọ́pọlọ wá má attach nǹkan tí ò jọra méjì mọ́ra torí pé ó fẹ́ jọra o lè fi clove sínú àyè onions clove ò belong sínú onions family that is it nǹkan tó ń ṣe nìyẹn o lè fi ọsàn lemon àbí lime kó fi sẹ́gbẹ̀ẹ́ tangerine kò jọra wọ́n lè jẹ́ citrus family but kò jọra oníkálukú ló ní iṣẹ́ tó ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bring something that is sensible dàtọ̀ máa sọ lẹ́ẹ̀kan táwọn èèyàn máa mọ̀ pé látijọ́ tó ti ń rojọ́ is shocking you that people still don't believe you because ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ ni you are a mad woman we cannot believe a mad woman in as much as you have not said ikọ̀ báyìí ni Ìyábọ̀ ṣe o ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ pé àti Ìyábọ̀ ẹ̀ ṣe ìtàn ìkànnì tó jẹ́ pé àtàmọ́
ó ta mọ́ àwọn Naira Marley, ó ta mọ́ Sam Larry náà pé ó fẹ́ join force, ó ta mọ́ Jésà gbogbo yín jọ join force kẹjọ báyà bọ́dà. Kí ló dé tí gbogbo àwọn èèyàn tó sọ pé òun fight fún, kí ló dé tí gbogbo wọn rọra move away? Kí ló dé tí gbogbo wọn move away from you? Gbogbo àwọn èèyàn tó ń sọ pé ó fight fún, kí ló dé tí everybody tó move away from you? Kí ló dé tó wà bẹ́ẹ̀ ṣe? Kí ló dé tó fún any information? Kí ló dé tó ṣe anything? Kí ló dé tí gbogbo wọn sá lọ tó fi ẹ́ lẹ̀? These are things you have to understand. Kí ló dé tí wọn bẹ́ẹ̀ ṣe? Bó ṣe gbé wọn mọ́ra tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú gbé Naira Marley ṣe ń sìn. Ṣé kì í ṣe pé ṣebí in the beginning ó rò pé support ó ní ṣebí pẹ̀lú ń gbéṣẹ́ nísìnyí. Wọ́n ní kó focus on something, releasing and making statements that are sensible, factual and credible. Òyìnbó yẹn ti pọ̀jù fún ṣé mo kò gbòyìnbó. Rather than continuously dragging Iyabo Ojo into unrelated matter. And ìwéèrè ni èèyàn tó lè borí kó lọ jalè ní Ìdúmọ̀tà kí ló lọ rà 91,000 ìyá jẹ́ visa fee $140 ó tún lọ jalè ní Canada. Ṣé gbogbo ìlú tó bá lọ kí ló ṣẹlẹ̀ tó lè wọ Mẹ́kà mọ́lé ni? Ṣé bó lọ jalè náà ni? Kí ló dé tó yẹ pé olè gbogbo ìgbà wọ́n fi ṣí ẹ̀ nẹ̀? Ìwọ ni na only you dey that industry. Gbogbo àwọn náà tó bẹ́ẹ̀ ṣiṣẹ́ wọ́n lò fún wọn lówó. Kó máa jí nǹkan oníkan, kó máa gba nǹkan oníkan mọ́ tiẹ̀. Ó tún lọ jí ọkọ Fọládọ̀, ó tún lọ jí gbé. Ó tún kó àwọn ọmọ mi Sálàtì tó ti bí tẹ́lẹ̀, ó tún jí wọn gbé. Kí ló dé tó yẹ pé ó rè ó ṣó lè nìyẹn ẹ̀ dà kó tó bí ẹni, because I don't understand. Ó lè yẹn ó wà ní ẹyin ojú ẹ̀. Kí ló dé? Wọ́n ní kó focus on making statements that are sensible, factual and credible. Lọ gbé dictionary àbí kó lo AI kó fi explain fún ẹ pé gbogbo nǹkan tó ń sọ ò mọ́pọlọ wá. Sọ nǹkan tó mọ́pọlọ wá tó wà factual tó make sense pé kì í ṣe gbogbo ìgbà ní kó bá Ìyábọ̀ Òjó pé kó lọ wá nǹkan ṣe àìníṣẹ́ ló ń dẹ̀ láàmú. Gbogbo ayé pé lèsì náà tó fẹ́ tà kò sí anybody náà tó ń rà pẹ̀lú bó ṣe ń ṣe 6 hours 8 hours show ohun tó kò sí anybody, they are not interested. Only her message was essentially that if Lizzy has something to say, she should present it responsibly. Exactly. No, they pass through corner. No, they attach the matter of Mohbad. Kò sí nǹkan tó fi kàn ẹ́. Kò bá gbàgbé kankan kàn ẹ́. Ìgbà tó ọmọ yẹn kú, ó dákẹ́ rọ́rọ́ bí omi adágún ni, ó dá sí. But because Iyabo is involved now, that's why you are crying up and down. Ó dákẹ́ bí omi adágún. Ó dákẹ́ bí omi adágún. Ó sọ nǹkan kan sí. If you have something that Iyabo, wọ́n ní mo sọ fún ẹ̀ṣẹ̀ wo ni èèyàn lè ṣẹ̀ tó máa fi gbọ́ ọmọ ṣe pé I have thought about it. Wípé ṣé èèyàn kan ti wà ní ayé mi tó ti ṣẹ̀ mí tó di point àmọ́ ń gbá àwọn ọmọ ìṣe pé no. Tó ti ṣẹ̀ mí tó di point pé o gbọ́kọ́ mi gan mi ò lè gbé ọmọ ẹ ṣe pé. Pé o gbọ́kọ́ mi ìwà tí ì ṣe pé bóyá ẹni ẹ pọ̀ ta ọmọ èèyàn bóyá ìyẹn ló fi lè rò pé òkè o inú bí ẹ wò nǹkan tó fẹ́ ṣe lélẹ̀, because I have not seen ẹ̀ṣẹ̀ téèyàn kan lè ṣẹ̀ mí nílé ayé kékeré tí wọ́n sọ pé mo fẹ́ máa gbé àwọn ọmọ kékeré ṣe pé o mo fẹ́ máa ṣe, because it doesn't make sense. Nǹkan tí ò da kò lórúkọ méjì kò da ló jẹ́. Nǹkan tí ò make sense tí ò bu ìgúnyàn tí ò fògo fólúwa kò da kò fògo fólúwa kò fògo fólúwa náà nìyẹn. That is it. Kò fògo fólúwa kò fògo fólúwa náà nìyẹn. Wọ́n ní tó bá ní nǹkan láti sọ gbé jáde and provide evidence. Nǹkan tí Ìyábọ̀ ṣe fún ẹ̀yẹ gangan mo mọ̀ pé kì í ṣe torí láti ò lógo, kì í ṣe torí Fọlá ò ní nǹkan kan tó máa jẹ, wọ́n dẹ̀ ṣàánú fún. Ó yẹ kí inú ẹ̀ máa dùn gan ni pé wọ́n rí ilé ìwú ẹ ṣèbí ń sì dọ́kàn Fọlá ti balẹ̀. She is not coming that àwọn ọmọ bisikíìtì náà ń jẹ àwọn lọ ń gba àwọn bisikíìtì lọ́wọ́ àbòkí ni kò sí nǹkan táwọn nísìnyí bá ó ti lè àwọn ọmọ tó ti ń lọ China ó ti lè provide fún àwọn ọmọ àwọn ti wà ní school ọkàn wọn ti balẹ̀ ọkàn tiẹ̀ náà ti balẹ̀ owó ti yọ̀ǹda ọkọ àlùmọ̀jírì tó lọ jí gbé owó ti yọ̀ǹda ẹ̀ fún ẹ kò bá wọn náà kalẹ̀ náà kò ta sánsán kò dán mọ́rán fẹ́yìn méjèèjì náà bẹ́ẹ̀ ni kò dán mọ́rán fẹ́yìn méjèèjì owó ti yọ̀ǹda kí ni Ìyábọ̀ wá ṣe tí ò bá tún ṣe pé ó tún jẹ́ kẹ́rù ẹ̀ fún yẹn ni because tó bá yẹ pé Ìyábọ̀ ò tí ì wọnú ayé Fọlá dragging lójoojúmọ́ ni pé ẹ̀wọ̀n kan tí Lizzy ṣe bọ̀ nísìnyí Fọlá ti wà stable ọkọ yẹn ti balẹ̀
in fact ó tún jẹ́ kí ẹrù bọ̀dá láti tí ò lè gbọ́ responsibility ó tún jẹ́ kẹ́rù yín tún fúyẹ́ ni kó tún fèsì business ẹ̀ kọ́kọ́ ẹ̀ balẹ̀ if for nothing gan Ìyábọ̀ even helped you ọmọ àlè because tí o bá ṣe pé ìkà tó wà náà tó fẹ́ make sure pé Fọlá jìyà káwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ kéékèèké yẹn kọ́ jìyà kéèyàn fẹ́ fìyà jẹ ìyá torí ẹ̀pọ̀n kó wá tún fẹ́ fìyà jẹ àwọn ọmọ kéékèèké Lizzy in the next 20 years nígbà tó bá ti rẹ̀ ẹ́ tí ò sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ní future lọ́jọ́ ọ̀la o mọ̀ nígbà tó ń pọ̀ gbogbo orí burúkú tó ń ṣe ò ní lè ṣe mọ́ owó orí burúkú tó ń ṣe ò ní lè ṣe mọ́ àwọn ọmọ ẹ̀ máa tún wá dàgbà into big girls wọ́n ti wá ní owó pẹ̀lú ògùn ọ̀nà àwọn ní future ọ̀la ó mọ̀ pé àṣesílẹ̀ làbọ̀ abá wàá fẹ́ pariwo ò ní lè pariwo mọ́ bóyá by that time wàá ti kú orí nìkan kò ní sí nǹkan kan ní bọ́dì mọ́ torí sì ó ti yọ tán lórí ẹjọ́ rírò kò yẹ pé àwọn ọmọ tó ń kó pè fún yẹn they are growing ìwọ́dẹ̀ rẹ̀ òun súnmọ́ sàárè ni àwọn ọmọ yẹn ní future in the next 20-30 years ó lè má sí mọ́ kó wá sí gbogbo nǹkan tó gbé oníwìlì ó kọ́ White House kó jẹ́ pé pàǹtí ni gbogbo nǹkan tó ń kọ́ tó ń jọ ẹ́ lójú ẹ̀ kó wá jẹ́ pàǹtí kan tà ní scrap kan wo dànù bẹ́ẹ̀ ni ní kíni kí ló kọ́ kí ló ṣe kíní àbí kọ́ sọ ọ́ di ghost house tí ò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé mọ́ kó ní kálukú ti sá kán ti sá àsálà fẹ́mi wọn ọjọ́ tí wọ́n bá ṣe wà kílé wọn lórí nínú ilé yẹn ọjọ́ yẹn ṣì ń bọ̀ tó ní kálukú ọjọ́ tó bá máa já síta tó jẹjà wèrè pátá báyìí gbogbo ní kálukú máa bẹ́ dànù ni tí ilé yẹn máa wá di ilé àwọn àlùjọ̀nù tó ń gbé bẹ́ẹ̀ torí o ti tojú bọ̀ nǹkan tí ò yẹ kó o tojú bọ̀ torí ẹ̀ ló ṣe nísìnyí wọ́n ní kó o gbé evidence jáde nǹkan tí Ìyábọ̀ bá ṣe fún ẹ pàtó instead of making allegation that could unnecessarily damage another person's reputation nǹkan tó fẹ́ ṣe nìyẹn ó fẹ́ damage reputation Queen Mother ni bọ́ Ọlọ́run wà gbà fún àwọn èèyàn náà ò ṣe kí ni wọn ò gbà fún nǹkan tó wá ń bí inú nìyẹn wípé bóun ṣe ń ṣe tó ń lo táìmù tó ń lo kìíní gbó you go dey explain àbáwọn bọ́dà bọ́ ìṣe sọ you go dey explain tire no evidence no case no face no case ìjẹ́ ẹ̀ máa rojọ́ kú ni ta ló rán yẹ ẹ̀ ṣe ó sẹ́gun náà pàápàá torí kí ni tẹ́ẹ̀ wá ṣẹ̀fẹ̀ já jẹ́ torí láti ló sọ ayé ẹ̀ di táyé ẹ̀ ṣá málámálá láti tí òòrùn ń jẹjẹ láti orí ẹja ló sọ ẹ́ from grace to grass tó dẹ́ni jẹjẹ níwájú àtọmọdé àtàgbà orí ẹ̀ burú ẹ wò ẹ fi lẹ̀ ṣe rí gbogbo wíìkì gbogbo ọ̀sẹ̀ ayọ̀ ni ká máa yọ̀ àṣà ẹ wo bèbí Rakim bó ṣe cute ẹ wo bèbí Rakim ọmọjọmọ lọ ẹ gbàgbé ó fáǹdé lẹ́ni ìtọ́jú wà lára ọmọ yẹn Queen Mother rí sí kòkò mama Rakim God bless you ní kí n tó bá ó lè fọwọ́ ẹ̀ gbòmọ̀ sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ in the next 1 year ọmọbìnrin làǹtìlanti ni ò bẹ́ẹ̀ ni má jò pẹ́ rárá bẹ́ẹ̀ ni má ṣe lókùnrin ní ká ṣe lóbìnrin má jò pẹ́ rárá pápápá spam ojú máa da ẹ̀rọ ọmọ wa bó ṣe ń dán ni spam bọ̀bọ̀ yẹn ó da is a clean guy tó dẹ̀ ń tọ́jú obìnrin kì í ṣe àwọn táyé ẹ̀rí ex girlfriend tí ò fẹ́ lọ mọ́ ìgbà tó ti ka lára pé báwo ló ṣe lùsì jùmọ̀ ẹ̀rí nínú fídíò yẹn sọ pé wọ́n ní kán jáde olóòrùn lọ anywhere pé òun fẹ́ wà bed with him ọmọ yẹn ti fẹ́ para ẹ̀ lórí jù àwa ló jáwọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn wasabi àǹtí bẹ́ẹ̀ ni àwa ló jáwọ́ lọ́wọ́ God bless you King Rakim enjoy your day ìwọ ló ní èmi God will continue to bless your parents bless you you will grow in grace and favour from God gbogbo tó kanlẹ̀kùn ẹyọkan mẹ́wàá máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ Queen Mother congratulations so ẹ̀yin èèyàn tá a bá rí pàtí ibi tó bá ti ń gbẹ́nu sí ẹgbẹ́ mi o bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ló sí la wà bá a ṣe wà àtàlólóṣì ìyálàjà wọn lólóṣì náà